ó ti ya wèrè, ó ti ṣòṣì, ó ti ṣẹ̀sín. Ẹni ìbànújẹ́ ni ẹ́, ayé ẹ ti dógbè, ayé ẹ ti dọ́ta, ayé ẹ ti ra àwọn ènìkìṣìkì. You understand? It is not about ofe ọkọ within a day. For the fact that Ọlọ́run fi ẹ́ ṣẹ̀sín global, ó lọ yáwó, má gbé picture ẹ wá now. Ó mọ̀ wípé ẹ̀sìn tó ṣe kò yẹ kó máa lo social media for the rest of your life. Ẹ̀sìn tó dẹ̀ ṣe kẹ̀dẹ̀ ní, ó yẹ kó ti ṣọmọ ọmọbìnrin now. Ó yẹ kó ti ṣọkọ ọmọbìnrin. Ó ṣẹ̀sín gan. Má bẹ́ẹ̀ gbé ẹ̀sìn ẹ wá nísìn. Gbogbo ètò sọ apart from kini wá rí pé èmi kọ́ ni mo bẹ́ ẹjà. Àbí ṣé mo ṣèkà fún ẹ rí? Ṣé mo gbá advert lọ síbi tán tí ń bá ti ẹ jẹ́ rí? But for good 4 to 5 years, 7 years, ló fi ràn advert níbi tí wọ́n ti ń ṣépè fún Priscilla, Festus àtàwọn ọmọ lórí burúkú tó máa mọ sáré wọn tó fowó ẹ̀ rà. Nǹkan tó bá lè gbà ní kó ṣe fọ́mọlà kejì ẹ̀. Kò sí bó ṣe lè hate èèyàn tó láyé, fi abẹ́rẹ́ gún rẹ̀ wò. Bí Ìyábọ̀ Òjó ṣe approach ẹ pé kó wá ṣe advert, ó approach mi London Gistlover, lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ decline because ìyá tó dá ló bí mi, bàbá tó dá ló bí mi, mo dẹ̀ mojú mo mọ́ra. Mo mojú mo mọ́ra. Níbo ni mo fẹ́ fojú sí? Níbi tí page tán ti fi ń pààyàn kí wá gbé advert lọ síbẹ̀. Bọ̀ wá rí pé nígbà tó di títí ẹ, owó tó máa fi wo àìsàn tí ò gbóògùn tí wọ́n máa pa ló jẹ́ lógún. Ẹ̀mí ọmọ òkókó yẹn kò jẹ́ lógún. Ibrahim wọ́n máa block yín, ẹ máa kọ orúkọ àwọn tẹ́ bá sọ̀rọ̀. Ẹ bá wa tag ẹ tag Ìyábọ̀ Òjó, ẹ tag Farida, ẹ jẹ́ kó tag wọn. Ìyábọ̀ Òjó wà níbí already, Farida wà níbí, gbogbo wọn wà níbí pẹ̀lú fake account. Ẹ bá mi share show yìí. Farida, sórí aburú tó kọlù bàbá ẹ, olórí burúkú bàbá ẹ olójú jóná, bàbá ẹ títí ẹ ti bàjẹ́. Aburú tó kọlù bàbá ẹ, òun ló gé wọ jẹ. Má gbọ́ show tó ṣe wọ́n náà. It is not about who marry. Number 1, accident ẹ. Number 2, oh, feel remorseful. Oh, Gistlover, everywhere ma blow. Oh, ma gbé fún Gistlover. Wá wo bí tó ti ṣe mistake. Kí analyze ayé ẹ. Káwọn tí wọ́n mú ẹ lè bá mọ̀ wípé o ò lè gbélé ayé ṣe rere. O ò lè gbélé ayé ṣe rere. Má gbọ́. Ṣó ti gbọ́, ẹ tó fún ẹ ní ọ̀rọ̀ ẹ kò sọ fún ẹ dáadáa. Ṣó ti understand bóyá mi tọ́rọ̀ ṣẹlẹ̀ sí. Kò ní dá fún yàlá ya ẹ. Fún taniwọ, èmi jó lórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sáré Festus àti Priscilla tó máa ń gbọ́ kàdàkiri lórí kéèsì oníkéèsì. Mo ń béèrè pé ṣé mi jẹ́ Ìyábọ̀ Òjó tó ń gbọ́ kàdàkiri. Orí mi ti lọ fẹ́ni tí ò wá fún mi rí. Nǹkan tó ṣe fún mi sẹ́yìn jáde síta kó sọ pé o wish kan ṣerú ẹ̀ fún ẹ kó tó jáde láyé láìpẹ́ ọjọ́ ẹ̀. Kò síbẹ̀ ṣe lè parọ́ tó, the fact remains that ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ Ọlọ́run ò lè dáríjì mí. The same Farida nígbà tí kéèsì Dúmàtà ṣẹlẹ̀ ṣe bó lórí burúkú òkú Fáráò yìí ló kọ́kọ́ lọ síbẹ̀. Farida orí ẹ̀ dàrú gan ó ti yá wèrè o. Farida ó rí pé ò lógo ò ní lárí ò lálùbáríkà ni. Farida kí ló ń dùn nínú ẹ? Ìwọ tó jẹ́ pé ojú ẹ̀mí ẹ ni bàbá ẹ ti fi lé ọmọ ẹ ṣògùn owó. Bàbá ẹ ò tún rówó yẹn, ìwọ náà tún ni. Olórí burúkú níbi tó rí ẹ burú dé, níbi táyé ẹ bàjẹ́ dé, níbi tó lọ ń kọ̀ dí àìmọ́ṣe sí ẹ, ó lọ sí bank ó lọ yá 100 million naira. Not because of business. Torí oko tí ò ṣiṣẹ́. That is a shame. Ó rí pé ibi tó tò sí nínú ayé, ibi tó ti ń bà àwọn èèyàn lórúkọ jẹ́, ibi tó ti ń ṣépè fún àwọn ọmọ inú àpò tó rà àti Priscilla àti Festus tí Ìyábọ̀ Òjó máa mọ sáré wọn. Ó rí pé bẹ́ẹ̀ ló máa ń tò sí. And one thing is this, as a business personality, ayé ò gbọdọ̀ rí ẹ pẹ̀lú blackmailers because tá ló bá lo àbọ̀ ń bọ̀. Àbọ̀ ló dé báyìí báyìí. You don't understand? Ó ti ṣe fólúgbọ́n ìwà Tẹ́sábọ̀d, ẹ ti ṣe fárẹ̀ṣà. Ọ̀rọ̀ gúnlé láti mi sọ pé ẹ̀ǹdì gbogbo yín rèé. Do you know how many people you've successfully destroyed
with Ìyábọ̀ Òjó and Esabod. Pẹ̀lú ẹ̀ náà, Ọlọ́run ò rántí fi àpòlé ọmọ sínú ẹ̀. Báwo ló ṣe feel obìnrin ẹgbẹ́ bímọ àtẹ́jọ 44? Wọ́n dẹ̀ ṣe èpè fún àwọn ọmọ olórí burúkú tó máa mọ̀ gbẹ̀yìn wọn tó rà nínú àpò. Wọ́n ṣe èpè fún Priscilla àti Festus. Ó dẹ̀ fi advert síbẹ̀, ó dẹ̀ tún pè síbẹ̀. Yet ó feel remorseful. Ọ̀run á gbé aburú tó ju ẹ̀mí ẹ lọ, tágbára owó ò lè ká, ọ̀run á gbé kò ẹ Farida. Ọ̀run á dún ẹ wò, ò ní rí àánú gbà. You don't understand? Ọ̀run á dún ẹ wò, ilé ọ̀gẹ́rẹ́ á gbàbọ̀dé fún ẹ. Gbogbo ohun tó fi owó tó pa nígbà tó ń ṣépè fáwọn olórí burúkú ọmọ tó máa mọ sàárẹ̀ wọn, àwọn ọmọ náà àpò tó rà Farida. Gbogbo ohun tó fowó yẹn kó jọ, ó máa tán lójú ẹ̀mí ẹ̀. Gbogbo ohun tó fara kó jọ, tó fowó kó jọ, gbogbo ohun tó fayé ẹ̀ kó jọ Farida, ó máa tán lójú ẹ̀mí ẹ̀. Àdàbí tó bá lè gba nǹkan tó ṣe fún mi.